Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó wà ní ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dá lé lórí kíka alfabẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó yá ẹ jẹ́ á lọ. A bẹ̀rẹ̀ láti ka alfabẹ́ẹ̀tì èdè Yorùbá. A, B, D, E, Ẹ, F, G, B, I, G, K, L, M, N, O, P, R, C, Sh, T, O, W, Y. Ẹ ṣé o. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.